Wá gbọ́ ohun tí ìràwọ̀ rẹ ń fẹ́ kí o ṣe tọ́jọ́ tòní á fi dára tí á fi sunwọ̀n. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday May 3rd ọdún 2025 tá wà nù ẹ̀ yìí. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kẹ́ ẹ sì má gbàgbé láti follow, kẹ́ ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣe ìwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ìgboyà máa wà fún yín lẹ́ẹ̀ni, á sì ṣe yín bí ìgbà pé kí ẹ jáde ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn láti kojú ohunkóhun tí ẹ bá fẹ́ kojú lọ́jọ́ tòní tó bá jẹyọ fún yín. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ fẹ́ confront ènìyàn, ó ṣeéṣe káwọn ẹni náà jẹ́ àwọn tó súnmọ́ yín. Lọ́jọ́ tòní kẹ́ mọ́kàn balẹ̀ kí ẹ mú sùúrù lò láti rí dájú pé gbogbo nǹkan wọ̀nyẹn yanjú. Ẹ̀yin náà sì ti wulẹ̀ prepare kalẹ̀ láti wulẹ̀ kojú challenges àbí situation èkéyìí tó bá jẹyọ látàrí pé akitiyan wà fún yín, ẹ ní strength púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ gbájúmọ́ ṣẹ́kẹ́ lè rore gbámú, ẹ jẹ́ kára yín yá gágá. Ẹ rí dájú pé ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, kí ẹ sì forí jì ẹnikẹ́ni tó bá ṣẹ̀yìn lẹ́yìn tó bá ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ gbọ́dọ̀ wọ aṣọ green tàbí silver rárá lọ́jọ́ tòní, kò dára rárá. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ ìrọ̀pẹ́ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, lọ́jọ́ tòní ẹ lè fẹ́ pinnu látàrí bí ẹ ṣe ń fìlì àbí látàrí ìmọ̀lára yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ ọ̀nà tó dára tí kì í ṣe ọ̀nà tí kò dára rárá. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ tún ní expansion díẹ̀ nínú social circle yín, tó ṣe pé àwọn tí ẹ tún jọ ń bára yín ṣe kó dàbí ìgbà pé ó tún búrẹ́kẹ́ sí lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé lọ́jọ́ tòní láti fi rí dájú pé ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín ó túbọ̀ dánmọ́ dáadáa. Ẹ má wá gbàgbé láti tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sí àwọn èèyàn, kí ẹ sì ní ìrẹ̀lẹ̀ lọ́jọ́ tòní. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ó ṣeéṣe kí ẹ bára yín ní ipò kan tí ẹ wulẹ̀ nífẹ̀ẹ́ tí púpọ̀ lọ́jọ́ tòní, ó sì jẹ́ pé ó lè nira díẹ̀ fọ́ta yín láti pinnu àbí láti mọ nǹkan tó ti ẹ̀yẹ kẹ́ ṣe. Ẹ rí dájú pé ẹ create àkókò díẹ̀ láti jókòó láti rò dáadáa nípa gbogbo oríṣiríṣi nǹkan tó ń lọ́nù gbèsè ayé yín àtọ̀nà tí gbogbo ẹ̀ lè gbà rí bí ẹ ṣe ń fẹ́. Lọ́jọ́ tòní kí ẹ gbájúmọ́ ibi tẹ́ ń lọ, kí ẹ ní ìgbàgbọ́ nínú akitiyan àti agbára tó lọ ń fún yín láti rí dájú pé gbogbo struggle tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ẹ borí rẹ̀. Ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ẹ wà smart, kí ẹ gbájúmọ́ ohun tó yẹ kẹ́ gbájúmọ́, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, á ṣe yín bí ìgbà pé kẹ́ jáde lọ kẹ́ lọ take àwọn risk kan lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kó ṣe yín bí ìgbà pé gbogbo nǹkan pátá ó ti rí bí ẹ ṣe ń fẹ́ kí gbogbo ẹ ti work out fún yín. Ó dára kí ẹ jáde lọ kúrò nílé láti lọ wá oore lọ́jọ́ tòní. Ẹ máa ní ìgboyà dáadáa. Fún ìdí èyí ẹ wulẹ̀ tẹ̀síwájú, ẹ lọ ṣe gbogbo nǹkan tó máa mú kí inú yín dùn, káyọ̀ yín kún àtàwọn nǹkan tá jẹ́ kẹ́ ríre gbámú. Ẹ má àfinú tọ̀yàn rárá lẹ́ni, ẹ má gbára léèyàn. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí dára. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ẹ rí dájú pé ẹ dáàbò bo ara yín kúrò lọ́dọ̀ àwọn ènìyàn tó ṣe é pé wọ́n ní nǹkan kan tó lè ọ́fà fún yín àbí tó ṣe é pé ìwà tí wọn kò wulẹ̀ bá ti yín mu rárá. Lọ́jọ́ tòní ẹ má ṣe jẹ́ kí wọ́n affect yín o, látàrí pé tẹ́ bá fàyè gbà wọ́n máa affect ìfọ̀kànbalẹ̀ yín, wọ́n sì tún máa create ìṣòro fún ọ̀tá yín láàyè iṣẹ́. Kódà tó bá ṣe pé nǹkan lè rògbà tó da tẹ́lẹ̀, tẹ́ bá ti lè ignore wọn, ó máa jẹ́ kí múdò yín yàtọ̀. A fẹ́ kí ẹ fẹ́ ṣe jí choice yín lọ́jọ́ tòní, kí ẹ kíyèsára ọwọ́ àwọn ènìyàn tara wọn yá gágá láti bá ṣe lọ́jọ́ tòní. Kí ẹ sì rí dájú pé ẹ má tójú àánú bọ nǹkan, ẹ má wò pé torí bí mo ṣe ń fìlì mo fẹ́ ṣe kíní àbí torí pé mo ṣàánú ẹ mo fẹ́ ṣe kíní, kò dára rárá o. Kẹ́ rí dájú pé ẹ wà positive, ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ, kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lénìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín
láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọlọ yẹ́lò tí ìjẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ̀ ń lòrò àwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí kọ́nfìtàn fẹ́ wáyé tàbí kára dédé máa kan yín lọ́jọ́ tòní. Ẹ má ṣe jẹ́ kí àwọn nǹkan yẹn má jẹ́ kó lágbára jù yín lọ, ẹ sì má jẹ́ kó ṣàkóbá fọ́jọ́ tòní. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ohun tó ń sọ sí yín lọ́kàn látàrí pé òun ló máa ràn yín lọ́wọ́, ló máa tọ́ yín sọ́nà dáadáa lọ́jọ́ tòní tẹ́ fi mórí bọ́nu difficult situation tẹ́ wà nú ẹ̀ yìí. Ẹ mú sùúrù lò kí ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ kẹ́ sì má gbọ́kàn lé ohunkóhun tí nìkan kan bá promise yín lénìí kó lè wá sí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ tòní. Kẹ́ ṣe nǹkan yín létòlétò dára. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ̀ ń lòrò àwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, gbogbo nǹkan á tẹ́ yín lọ́rùn lọ́jọ́ tòní. Agbára káká máa wà fún yín, inú yín á dùn, ayọ̀ yín á kún, ọkàn yín á sì balẹ̀ pẹ̀sẹ̀ látàrí pé gbogbo nǹkan ló máa dàbí ìgbà tó ti lọ bó ṣe yẹ kó lọ fún yín. Ṣùgbọ́n kẹ́ wá rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kí ẹ má ṣaláì ní sùúrù tó wó ṣeé ṣe kí nǹkan kékeré kó fẹ́ wáyé lẹ́nìí tá fẹ́ kínú bí yín díẹ̀, ṣùgbọ́n ẹ má jẹ́ kó àfẹ́ ti módù yín rárá. Ó kẹ́ rí dájú pé ẹ kọ̀ǹtró ara yín ní gbogbo ọ̀nà, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ sì wà determine dára. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ̀ ń lòrò àwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ìbáṣepọ̀ tó wà láàrin èèyàn àtàwọn olólùfẹ́ yín ó ṣeé ṣe kó rí bákan lọ́jọ́ tòní. Inú lè dédé bí yín tàbí kó dàbí ìgbà pé nǹkan ń sun yín, ṣùgbọ́n o kẹ́rí dájú pé ẹ mọ́kàn balẹ̀. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí kò ní pẹ́ tí gbogbo àfi yí padà sí bí ẹ ṣe ń fẹ́. Ẹ rí dájú pé ẹ control situation èkéyìí pẹ̀lú fọkànbalẹ̀, kẹ́ sì má yára pinnu àbí yára gbégbèsè lórí ohunkóhun. Ọ̀rọ̀ sísọ náà sì lè yanjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín lọ́jọ́ tòní. Ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè róre gbámú, ẹ wà positive, kẹ́ sì rí dájú pé téèyàn bá ṣẹ̀yìn kò pẹ́ lórí ìkúnlẹ̀ ìṣáájú kẹ́ tó forí jì. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ̀ ń lòrò àwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ẹ ti wà stress púpọ̀ látijọ́ mẹ́ta. Lọ́jọ́ tòní ìfọ̀kànbalẹ̀ máa wà, ọjọ́ tòní tí máa gbalẹ̀ pẹ̀lú àlàáfíà. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ wà sluggish bákan látàrí stress tẹ́ ti go through látijọ́ mẹ́ta. Ẹ rí dájú pé ẹ create àkókò púpọ̀ láti fi sinmi, láti fi relax. Ó sì ṣeé ṣe kí ẹ ní ipa rere tẹ́ máa kó nínú mọ̀lẹ́bí yín lọ́jọ́ tòní. Lénìí kí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ gbà láàfíà láàyè, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó ló ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ̀ ń lòrò àwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí àwọn nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tá a fẹ́ jẹ́ kí ọkàn yín pòrúurú bákan. Bí ẹ má ṣe jẹ́ kí mood swing tó fẹ́ wáyé lẹ́nìí kó ṣàkóbá fún ọjọ́ tòní fún yín o. Ẹ rí dájú pé ara yín yá gágá, kẹ́ ṣàwọn nǹkan táwọn kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ rí dájú pé distract ara yín kúrò lọ́wọ́ à ń ronú àròkàn àbí à ń ní àìbalẹ̀ ọkàn lọ́jọ́ tòní. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n wà pé ìṣe àbẹ́yì tí ó kàn yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ wá àkókò láti fi ṣe prayer, kí ẹ sì wá ìdùnnú fúnra yín ní gbogbo ọ̀nà lénìí. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ̀ ń lòrò àwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe káwọn kùdìẹ̀kudiẹ̀ kan fẹ́ wáyé tàbí ìdíwọ́ kan fẹ́ wáyé, pàápàá tí ẹ bá ń bá wọn tó ṣe pé wọ́n wà ní ipò àṣẹ kan tẹ́ bá ń bá wọn ṣe lọ́jọ́ tòní. Tí ẹ bá fẹ́ káwọn kan wọ̀nyí wáyé, ẹ rí dájú pé ẹ wá gbogbo ọ̀nà láti rí dájú pé ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin èèyàn àti àwọn tí ó jẹ́ bí ọ̀gá fún yín tàbí tí ẹ̀ ń wò níwájú. Kí ẹ mọ́kàn balẹ̀, kí ẹ sì tẹ̀síwájú náà ọ̀rọ̀ ìgbésí ayé yín lọ́jọ́ tòní, kí ẹ mọ̀ dájú pé àwọn kan tó ń ṣẹlẹ̀ lénìí á tó parẹ́ pátápátá. Tẹ̀sí máa tún láǹfààní láti rí dájú pé ẹ yanjú àwọn kan kí nǹkan tẹ́ bá fẹ́ yanjú ní àkókò tó tọ́ àtàkókò tó yẹ. Àsìkò tí nǹkan náà bá ti wá yanjú, ẹ má gbéraga rárá o, kí ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀. Ẹ má wá péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà tó bá dàbí ìgbà pé wà comfortable níbẹ̀ rárá. Ẹ má jẹ, ẹ má fa fanfà pẹ̀lú ẹnikẹ́ni, ẹ mọ́kàn balẹ̀, kí ẹ gbà láfíà láàyè. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò
èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe kẹ́ má fi bẹ́ẹ̀ lè kọbi ara sí ìlera ara yín púpọ̀ lọ́jọ́ tòní, pàápàá ẹ̀yin tó bá ṣe pé ẹ ní ìtọ̀ ṣúgà tẹ́lẹ̀ tí ń ṣe diabetes, kẹ́ kíyèsára, ẹ wòye sí ṣúgà level yín kí ẹ sì ṣọ́ nǹkan tí ẹ máa jẹ lọ́jọ́ tòní. Ẹ jẹ nǹkan tó ṣe é pé máa jẹ́ kí health yín tún jí pépé ni lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín tẹ̀ ń lò ràwọ̀ yín kẹ́rí dájú ń bẹ́ẹ̀ ṣe exercise dáadáa, ìyẹn máa ran ìlera ara yín lọ́wọ́ púpọ̀. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín lórí ohunkóhun lénìí, ẹ free mind yín kí ẹ wà positive, kẹ́rí dájú pé ẹ ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Light purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 5:15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.